dédé àsìkò yìí ẹ̀yin wa ẹ̀yin olólùfẹ́ Fọlákẹ́mi Adésọnà Àbínà. Èèwọ̀ wà fún àlàáfíà àti ìṣọ̀kan. Mo fẹ́ràn láti máa kọ̀wé. Nítorí pé àfọ̀gbọ́ ọlọ́gbọ́n ṣọgbọ́n ni kì í jẹ́ kí a pe àgbà níwèrè. Èèwọ̀ ìlú wà, èèwọ̀ ìdílé wà. Ṣé ó wá ṣeé ṣe ká ní kó aboyún ọmọ jáde lọ́sàn tó mọ̀ pé òun yóò lọ bí iṣẹ́? Bó jẹ́ṣẹ́ ìlú ni èèwọ̀ wà ń bẹ̀. Bàbá wa tá bá ní ká máa wo àwọn àpẹẹrẹ a gbìyànjú láti wo bí àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan àbí méjì nínú àwọn èèwọ̀ ilẹ̀ Yorùbá. Tẹ́ bá sì rántí ìgbà tẹ́ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ ní àwọn èèwọ̀ kan wà fún ìlú. Àwọn ilé tí èmi rántí tí a ti sọ àwọn àpẹẹrẹ yìí ó fẹ́ dàbí pé fún àwọn èèyàn ẹlẹ́ni kọ̀ọ̀kan ni. Àwọn èèwọ̀ wọn ní ti ìlú pàápàá jùlọ àwọn ìlú nílẹ̀ Yorùbá. Ẹ ṣé wọ́n ní ìdálù níṣèlú. Eégún ní gbowó orílẹ̀-èdè Òṣogbo. Èèwọ̀ túmọ̀ sí bí wọ́n ṣe tẹ ìlú dó. Kí ni wọ́n fi tẹ ìlú dó? Kí ni Ifá sọ fún wọn pé kí wọ́n ṣe? Kí ni Ifá sọ fún wọn pé wọn ò gbọdọ̀ ṣe? Torí pé tá a bá wo inú Ifá tàbí ìtàn ọ̀pọ̀lọpọ̀ ìlú ló ti tú. Tẹ́pẹ́ a kàn ń gbórúkọ wọn tí àwọn ọmọ abẹ ti fọ́nká tí wọ́n ti darapọ̀ mọ́ àwọn ìlú ńlá mi. Àwọn tí wọ́n fi pilẹ̀ ìlú ni ó ń sọ èèwọ̀ rẹ̀. Ó sì yàtọ̀ láti ìlú kan dé ìlú kan. Ẹ jẹ́ kí n fún wa ní àpẹẹrẹ ìlú kan. Ọjà tí wọ́n tẹ̀dó síbẹ̀. Èèwọ̀ ọbẹ̀ ni pé wọn ò gbọdọ̀ da igbá délẹ̀ báyìí kí wọ́n jókòó nínú ọjà. Tí wọ́n bá da igbá délẹ̀ tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ ọjà yẹn ò ní gbé ètò. Ìlú yẹn náà sì wà nílẹ̀ Yorùbá. Ìlú yẹn náà sì wà nílẹ̀ Yorùbá. Ọjà yẹn ò sì fi taratara bí bẹ́ẹ̀ mọ́. Ìlú mi ń bẹ tó jẹ́ wípé ìlú kan tó wà nínú Ifá wọ́n pè ní àjòjì ò gbọ́dọ̀ wọ̀. Ẹ jẹ́ kí n fún wa ní àpẹẹrẹ rẹ̀. Wọ́n ní bóni ṣe rí. Ọ̀la ò rí bẹ́ẹ̀. Ọ̀la ò rí bẹ́ẹ̀ ló mú babaláwo dífá ojoojúmọ́. Kì í sọ̀rọ̀ ọ̀run mọ́. Láyé àtijọ́ ọ̀rọ̀ ọ̀run ni. Ọmọ kan wá wà inú Ifá wọn bí sí. Ó ti wà lọ́dọ̀ bàbá rẹ̀ láti ìgbà tó ti wà lọ́mọ kékeré. Bí bàbá ní kó jáwé ọmọ ẹwẹ́ já, tá bá ní kó wo egbò. Bí bàbá ọba sí ń lé ó mọ̀ bí ó ṣe dá àwọn oníbàárà lóhùn. Ó sì ń júṣe fún un. Ṣùgbọ́n kò tí ì mọ̀ tó. Ó wá rò pé òun ti mọ̀, òun mọ dídọ̀ ọwọ́, òun mètìta lẹ̀, òun mọ̀ kára ẹbọ fóun. Ọba sọ fún bàbá ẹ̀ pé òun náà fẹ́ gbòmìnira o. Bàbá rẹ̀ ní ó kù díẹ̀, ó ti tó òmìnira gbà. Ó lóun kí ni tẹ́ ẹ̀ bá sí ń lé òun dáwọn àlejò yín lóhùn ó sì padà. Bàbá lọ. Lásìkò yẹn jọ́ karùn-ún ni àwọn babaláwo máa ń dífá. Ìgbà tó máa ń rìn jìnnà díẹ̀ ọba dẹ̀lú kan ó rí pé wọ́n sorí kodo nǹkan ọ̀rọ̀ dédé. Wọ́n dẹ̀ rí pé babaláwo nígbà ó wá yẹ wá ní ọwọ́ kan Ifá wò ló bá dífá ó kìlọ̀ ó kìbọ̀. Ó ní òkè ṣòro wọn tí wọ́n ní ni pé kí wọ́n wá àlejò tí wọ́n fi rúbọ. Tí wọ́n bá ti fi àlejò rúbọ ẹbọ fi ẹbọ dà ìlú wọn á tòrò nǹkan rọjú aboyún abíwẹ́rẹ́ àgá tọwọ́ àlàbọ̀sàn pípa máa ké bí eku ẹyá máa ké bí ẹyọ ọmọ èèyàn máa fọ̀n bí èèyàn gbogbo wọn bá wọra wọn lójú àlejò. Orúkọ ìlú yìí ni àjòjì ò gbọdọ̀ wọ̀. Yẹn ni pé àjòjì bá wọn gbé bẹ̀ àjòjì sùn bẹ̀ pé gbé bẹ̀. Ṣùgbọ́n òun ò mọ̀ ó lè kí Ifá ṣùgbọ́n kò mọ ìjìnlẹ̀ rẹ̀ kò mọ ìtumọ̀ rẹ̀. Ìwọ náà la jẹ́ jí. Bí wọ́n ṣe dì lọ́wọ́ dì lọ́sẹ̀ nù. Bàbá ẹ̀ wá sùn ní ìlú wọn oorun rẹ̀ ò rọgbọ. Tí wọ́n bá lo oorun ò rọgbọ ni pé ó lálàá tó bá lẹ́rù. Kí ló ń ṣẹlẹ̀? Kò dúró di ọjọ́ karùn-ún tí wọ́n máa ń dífá mọ́. Ó gbọ́ pẹ̀lẹ́ sánlẹ̀. Ọmọ ẹ̀ wà nínú ìdè. Ọ̀nà abo ni kò ń kọjú sí. Ifá ni kò kọjú sọ́nà ìlà oòrùn. Mo ṣe ń lọ nìkan. Ó sáàrí wọ́n ti dè mọ́lẹ̀ wọ́n ti ń ṣàjọyọ̀. Torí wọn ò gbọ́dọ̀ lọ mú àjòjì wá láti ta láti fi rúbọ. Ó gbọ́dọ̀ fẹ́ sáré. Inú wọn ti fi dùn pé fúnra ara rẹ̀ ló fẹ́ sí ara ìrìn wá. Bàbá yẹn bá yọjú. Ó ní èèwọ̀ ẹ má lo wọn abẹ̀mí tó jẹ́ èèyàn bí yín. Ṣùgbọ́n kò farahàn pé bàbá lòun jẹ́ fún un. Nígbà tó rí pé àgbà wo lélẹ̀ àní eléyìí tó máa mọ fá ju ẹni lọ. Ó bá ka ohun orò sílẹ̀ fún wa. Ó ní kí wọ́n wá ewúrẹ́ dúdú kí wọ́n wá jàpá kí wọ́n wá màálù kí wọ́n ṣe ó gbẹ. Ó gbà á. Ọ̀nà máa lọ. Ó bá mú ọmọ yẹn
ọ̀la nígbà dọ́nà abẹ́ẹ̀ ní ṣe bí mo sọ fún ọ ó tí ì máa fa tó ó ti kára rẹ mọ́ wọn ẹbọ ṣètìlẹ́ ní ó ti kára rẹ mọ́ wọn ẹbọ nítorí pé jọ́ karùn-ún ni wọ́n máa ń dífá tẹ́lẹ̀ kó tó dìgbà yẹn tí bàbá yẹn bá dúró dijọ́ karùn-ún wọn ó ti pa ọmọ yẹn àti ìgbà yẹn ni wọ́n ti yí ipò pé ojoojúmọ́ ni kí wọ́n máa dífá bóni ṣe rí ọ̀la kì í rí bẹ́ẹ̀ ló mú babaláwo dífá ojoojúmọ́ ó ti kù ní ọ̀rọ̀ ọ̀run ṣùgbọ́n kí ni ìtumọ̀ tí wọ́n ń sọ fún wa kí èmi àtẹ̀yin ká má sun àsùntara bó ṣàdúrà là ń gbà ẹ má jà dúró dijọ́ ọ̀sẹ̀ nìkan ọba jọ nígbàgbọ́ má jọ jíjọ sunday nìkan ló máa ka bíbélì tàbí lọ sí ṣọ́ọ̀ṣì tó bá jẹ́ mùsùlùmí má jọ jẹ́jọ́ jímọ̀ nìkan ló máa lọ sí mọ́sálásí ní gbogbo ìgbà ká máa gbàdúrà ní gbogbo ìgbà ká máa ṣe ìwádìí ní gbogbo ìgbà ká máa fura ọjọ́ máa léèwé ni má jẹ́ níjọ́ pé ìgbà tí ìdánwò bá dé lóṣù tó máa kàwé láti bẹ̀rẹ̀ lójú yìí ti mẹ́kún sun ẹ bá ti wọlé jáde ń kọ yín níṣẹ́ ni kò ti máa kà. bàbá wa ẹ ṣeun kí là fi jọ èèwọ̀ àti ẹ̀já. Wọn ò láfijọ́ wọn takora wọn ni wọ́n rìn pọ̀ wọ́n sì takora wọn tí a bá ní èèyàn dẹ́jà yẹn ni pé ó kọtí ọ̀gbẹ́yìn sí ìkìlọ̀ ó fojú rénà àtúbọ̀tán tí àìṣe nǹkan ẹ kó ṣe tó máa já sí. Tí aláboyún jẹ́ ní kó má rìn nínú oòrùn tàbí kó má rìn lóru ọ̀gànjọ́ tó bá rìn lóru ọ̀gànjọ́ tó kọsẹ̀ tí ó bá bímọ tó dá láàbò ara ṣé ẹ̀bi ara lé rẹ̀ ni oní ò máa dùn fún àǹfààní tiẹ̀ ni so tí à bá dẹ́jà ìyá wà fún ní ti ẹ̀sìn tó bá jẹ́ ti nǹkan tẹ̀mí ètò wọn ń pè ní spiritual oní ò dá ìyá rẹ̀ jẹ kódà yàtọ̀ fún kó kọsẹ̀ tí à bá rìn lóru aláboyún tí ìdágìrì ọlọ́mọdé arógun adigunjalè tí a bá dẹ́rù bà lásán ó lè tibẹ̀ kí ẹ̀jẹ̀ ríru gbé kéèyàn dẹ́jà tí a bá dẹ́jà ó dẹ́jà ó ṣàfojúdi ó ṣàìgbọràn ó ṣe ìṣètánì òmùmí ṣùgbọ́n ìyá rẹ̀ òun ni yóò dájẹ́ ìyẹn pọ̀ kárin kése nínú ifá tí a bá dẹ́jà yàtọ̀ fún inú ifá ìyẹn lè rí àwọn oníṣègùn tàbí àwọn wo nǹkan nígbà tá à ń pè ní wòlíì nísìn wọ́n lè ní kéèyàn máa rìnrìn àjò má ti rìnrìn àjò láàrin oṣù kan ọlọ́mọjà rí ìnáwó pàjáwìrì ọlọ́mọjà rí nǹkan tí ò dáa ẹlòmíín lè sọ pé ọpọn dandan ọ̀rẹ́ òun ló ń ṣe nǹkan àgbà tí ìyá tó náà kú ọbọ òun lọ ìgbọràn sàn ju ẹbọ rírú lọ. bàbá wa ìgbà tí ẹ ti wá ń sọ̀rọ̀ àwọn èèwọ̀ àwọn ẹ̀já yìí ẹ ń lọ sínú ẹsẹ̀ Ifá ẹ ń sọ pé láyé àtijọ́ ṣé èèwọ̀ ṣó sì wàá fẹsẹ̀ múlẹ̀ láyé òde òní ṣe mọ̀ pé Gen Z ni ìran tó wà ń tà àwọn ó ní àwọn ọ̀rọ̀ bíi awẹ́wàá kan tán máa ń sọ wọ́n ní àwọn village people àwọn gan ti busy gbogbo wọn ti lọ faṣẹ́ lókè òkun ìyẹn ń sọ fún wa wípé wọ́n jẹ́ kó yà pé ejò ti kúrò níbi tàná ojú ti làjú tàtẹ́ ṣé àwọn èèwọ̀ láyé àtijọ́ yẹn ṣó wá múlẹ̀ láyé òde òní kó tó di pa màá lọ lórí ètò. Èèwọ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí orúkọ yẹn ò yí padà ìtumọ̀ rẹ̀ ò sì yí padà èèwọ̀ nǹkan tí ò da tí ò wọ̀ tí ò bá ní lára mu tí ò yẹ kọ́ ọmọlúàbí ó ṣe ẹ má jẹ́ ká gbàgbé pé àwọn èèwọ̀ kan ń bẹ fún ìkìlọ̀ bí àpẹẹrẹ wọ́n á ní ẹ má fi ọwọ̀ ìgbálẹ̀ ẹ má fi na ọkùnrin nítorí pé ọwọ̀ tẹ́rẹ́tẹ́rẹ́ ni tó bá ṣẹ́ tó bá wọlé sí ara ọmọkùnrin ẹ mọ wàhálà tóbi ó ṣe wọ́n gbé lọ sílé ìwòsàn wọ́n ṣiṣẹ́ abẹ fún un ó lè fà á kọ́mọkùnrin yẹn má lè rí kó má lè sùn mọ́ ọkùnrin mọ́ kó má lè sùn mọ́ obìnrin mọ́ irú àwọn èèwọ̀ báyẹn. ìyá ọmọbìnrin wa ń kọ́ ọmọbìnrin wa ń kọ́. ó lè gún lójú torí pé ẹ̀yà ara tí wọ́n lò
ó ṣe pàtàkì ojú náà ṣe pàtàkì ó ṣùgbọ́n Ọlọ́run má jẹ́ ká wáyé láì fi nǹkan rọ́pò ara ẹni. Àmín. Ó léwu, ó lè gún létí, ó lè gún lójú, ó lè wọnú ara rẹ̀, á pa lára. Èèwọ̀ sì wà, àwọn èèwọ̀ ìgbàlódé, a lè sọ pé ìgbàlódé kíníkíní, ṣùgbọ́n àwọn èèwọ̀ ń bẹ o. Ìyà tí sì ń bẹ lẹ́yìn rẹ̀ ó ń bẹ fẹ́ni tó bá dẹ́jà. Bí àpẹẹrẹ, kí tẹ̀gbọ́n-tàbúrò fẹ́ra wọn kò bójúmu. A ti rí ẹni tó lọ lọ́kọ nílé ìyá rẹ̀ tó ní kí ni wọ́n ó ṣe tó ṣe gbogbo ẹ̀. Tábà ní kí ọmọ obìnrin kó pọn ọmọ dáadáa kó fọ̀já mu kó má bàa jábọ́. Lóòótọ́ wọ́n ń sọ fún wa wípé tí ọmọ bá jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ tó bá jẹ́ ọmọkùnrin yóò níyàwó 7 kó tó di pé ó dúró, yẹn nípa àwọn ìyàwó yẹn ó máa kú. Wọ́n yẹ pé obìnrin náà ni yóò lọ́kọ 7. Ní tòtítọ́ kì í ṣe wípé yóò ní ọkọ 7, ṣùgbọ́n ọmọ kékeré eegun rẹ̀ ò tí ì gbó tó bá jábọ́ tó bá forí lálẹ̀ ó lè gbabẹ̀ kú, tó bá rọ lọ́wọ́ láti kékeré bí ó ṣe bá dàgbà kú nìyẹn. Ẹ ti rí i pé èèwọ̀ kúrò, orúkọ rẹ̀ ò kúrò, ìtumọ̀ rẹ̀ ò kúrò. Àwa ni kí a ṣe ń tó tọ́, nǹkan ní kò dáa ká má ṣe. Kẹ́mi mo sọ fún wa pé òfin tí a fi ń ṣèlú kí àlàáfíà lè wà, kí ìrẹ́pọ̀ lè wà, kí ìṣọ̀kan lè wà. Bó ṣe wà fún ti ohun tá à ń rí lójoojúmọ́, òun náà ló wà fún tẹ̀sìn, ló wà fún ti ibi iṣẹ́. Ló sì wà káàkiri. Bó jẹ́ṣẹ́ ọdẹ ni èèwọ̀ wà ń bẹ̀, bó jẹ́ṣẹ́ ìlú ni èèwọ̀ wà ń bẹ̀. Bàbá wa, ẹ ṣeun wípé ẹ jẹ́ wa lórí ètò ìṣẹ́jú 15 pẹ̀lú Fọlákẹ́mi. Àmọ́ mo ní àṣà kan lórí ètò yìí. Kó tó di pé a máa lọ, mo máa ń fẹ́ mọ nǹkan tí àlejò mi tó bá wá sórí ètò tó máa ń ṣe tí ọwọ́ wọn tó bá dẹ̀. Ẹ̀yin leléyìí gẹ́gẹ́ bí onímọ̀ nípa àṣà, ìṣe àti ohun tó jẹ́ nípa ẹwà ilẹ̀ Yorùbá, tí ẹ bá máa ṣèdánilẹ́kọ̀ọ́, tí àbá nítorí bàbá mo mọ̀ pé ẹ tún mọ wọ́ọ̀lù dáadáa, torí ẹ̀ náà ni bàbá wa ṣe ń jáyàn wọ́n. Ṣùgbọ́n tí ẹ bá máa lùlù, kí ni nǹkan tẹ́ máa ń ṣe tó dàbí hobby lóde òyìnbó? Tọ́wọ́ bá dilẹ̀, mo fẹ́ràn láti máa kọ̀wé. Òǹkọ̀wé ni? Mo máa ń kọ̀wé. Mo ti kọ àwọn ìwé tàbí kí n máa ṣe ìtumọ̀ èdè kan sí èkejì. Mo kọ̀wé fún ọba orin tí gbogbo ayé mà sí, King Sunny Adé. Mo tún ṣe ìtumọ̀ èdè ìwé tí bàbá wa Olúṣẹ́gun Ọbásanjọ́ kọ, The Word of the Tortoise. Mo tún ṣe ìtumọ̀ sí èdè Yorùbá, ìwé ìtàn ìgbésí ayé ọba Oyèwọlé Moses Oyinlọ́lá Olókùkù ti ìlú Òkùkù, tí wọ́n jẹ́ bàbá ọmọọba Ọlágúnsóyè Oyinlọ́lá. Kó tó wá di pé a máa lọ lórí ètò yìí fún ti ọ̀sẹ̀ yìí, kí ni ìmọ̀ràn tẹ́ ní pàápàá jùlọ fún ìran ọ̀dọ́ tó wà láyé òde òní? Gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé orúkọ tó ń pè wọ́n á pè wọ́n Gen Z, wọ́n á ní Indomie Generation. Kí ni ìmọ̀ràn tẹ́ ní fún Gen Z, fún Indomie Generation? Ìmọ̀ràn tí mo ní fún ọ̀dọ́ àti èwe, tẹ́ má gbàlagbà, gbogbo wa tá a wà láyé lóde òní, òun náà ni pé ká ní sùúrù. Ohun tí ò tó lónìí ó ń bọ̀ wá ṣẹ́kù lọ́la. Ká ní sùúrù, ká má kánjú. Ẹ ṣeun bàbá wa Àyànwálé Ayọ̀wùmí, ẹ ṣeun pé a pè yín lórí ètò, ẹ sì jẹ́ wa. Ẹ ṣeun gan ni. Àgbà yín àtúnbọ̀ dalẹ̀ sí. Àmín Èdùmàrè. Ẹ ṣeun bàbá wa. Wá nílé, mo lérò pé ẹ ti kọ́ ẹ̀kọ́ kan tàbí méjì. Ẹ rí wípé ètò yìí eléyìí a nílò láti gé sí ọ̀sẹ̀ méjì nítorí ká lè fún bàbá láàyè láti yànnàná lórí èèwọ̀ àti ẹ̀já. Ṣùgbọ́n ẹ má wàá gbàgbé, gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún yín lórí ètò ìṣẹ́jú 15 pẹ̀lú Fọlákẹ́mi, tẹ́ bá fẹ́ ṣe kóríyá fún ètò yìí láti máa tẹ̀síwájú, kí lẹ nílò láti ṣe? Ẹ̀yin ẹ like, ẹ share, ẹ comment, ẹ dẹ̀ ṣe kí ni kẹ́ tún subscribe sí channel wa. Títí ìgbà mìíràn tẹ́ tún láǹfààní láti máa pàdé mi atọ́kùn ètò Fọlákẹ́mi Adéṣọ̀nà Àbínà lórí ètò yín, ètò wa ìṣẹ́jú 15 pẹ̀lú Fọlákẹ́mi. Ẹ kú kalẹ̀.